dédé àsìkò yìí o, ẹ sì káàbọ̀ sórí ìkànnì Pavilion TV ní gbogbo ibi tí ẹ ti ń wò wá àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà o. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Segun Adebayo mà tún ti sọ̀rọ̀. Ìránṣẹ́ Ọlọ́run àgbà yìí sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ohun tí bàbá sọ. À ń padà bọ̀. Ẹ má jẹ́ a máa sọ ohun tí Ọlọ́run ò sọ. Ohun tí Ọlọ́run ò sọ ó pọ̀ lẹ́nu àwa tí à ń pera wa ní wòlíì. Ohun tí Ọlọ́run ò sọ pọ̀ tí à ń sọ jáde ní orílẹ̀-èdè yìí. Ọ̀pọ̀lọpọ̀ ohun tá a sì ń sọ yìí ó dẹ̀ máa lámì o, ó máa lẹ́yìn. Ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run fẹ́ lò ó láti jà fún ẹ̀yin àyànfẹ́. Ló ṣe ń sọ pé kóníkálukú lọ róúnjẹ sílé, kóníkálukú lọ róúnjẹ sílé. Bíbélì náà jẹ́ kó yé wa pé tí àwa bá gbóhùn rẹ̀ ká má ṣe sé àyàlé. Àwa àyànfẹ́ láti gbèjà Kristẹni ní orílẹ̀-èdè yìí, èyí tẹ́yìn ń dá nìkan gbà yẹn kò rán. Ṣùgbọ́n nítorí àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn, nítorí àwọn ọmọ wẹ́wẹ́ tí wọn ò mọ nǹkan kan, a lè farajì fún wọn. Èyí tẹ́lẹ̀ tá a ṣe ń bá lọ pé wọ́n ti báǹkì kò sówó ohun tó máa ṣẹlẹ̀ jù yẹn lọ. Ẹ̀yin ọ̀dọ́ mo bẹ̀ yín ní orílẹ̀-èdè yìí, ẹ padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Tó wá ń sọ nípa ọ̀pọ̀lọpọ̀ yín kò dára. Gbogbo ẹ̀yin ọba náà tẹ́ ẹ ti ń lo ẹ̀mí àwọn èèyàn, tẹ́ ẹ ti fà àwọn ènìyàn ṣètùtù. Àkókò ṣì wà fún yín láti pé kẹ́ ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, oore ọ̀fẹ́ ṣì wà. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé a ti rí kókó kan tàbí èkejì dìmú nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run àgbà yìí sọ. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má gbàgbé láti fi èrò tiyín ṣọwọ́ lórí comment section. Kí ẹ sì máa subscribe sí orí ìkànnì Pavilion TV. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.